Táíwò Ìbíkúnlé lórúkọ mi. Orúkọ mi ni Alhaji Àkànní Ọláwálé Mojide tí ògbóyàn mọ̀ ti Fàdákà Àkànní Ọ̀yọ́. Orúkọ mi ni Mrs. Mojísọ́lá Sanni Adémọ́jì. Táíwò Ìbíkúnlé lórúkọ mi. Ẹ káàsán sà. Ẹ káàsán. A rí yín lọ́yọ̀ Aláàfin sí òsì tá a rí yín sà. Àwa bá bàbá wa His Imperial Majesty Akeem Ọwádé àwa bá wọn ṣe àyájọ́ ọjọ́ ìbí wọn tí wọ́n ń ṣe lẹ́ni tó pé 50 lórí orí èpè àti àyájọ́ ọdún kandínlógún tí àwọn àti ìyàwó wọn ṣe ìgbéyàwó. Àwọn ni àwa darapọ̀ mọ́ lẹ́ni láti wá bá wọn ṣe ayẹyẹ náà. Kí lẹ lè sọ nípa Aláàfin tẹ́ wá bá ṣàjọyọ̀ lénìí? Aláàfin wọn jẹ́ ẹnìkan tó kó gbogbo èèyàn mọ́ra. Tẹ́ bá wo ìlú Ọ̀yọ́ ẹ máa rí pé gbogbo ẹ̀ ń rọ́ lóní kẹ̀tíkẹ̀tí ni. Kì í ṣe pé àwọn ọmọ Ọ̀yọ́ nìkan ẹ máa rí pé everywhere káàkiri gbogbo àgbáyé nílẹ̀ Nàìjíríà àti lókè òkun ni gbogbo àwọn èèyàn ti péjú pésẹ̀ lénìí láti wá bá wọn ṣe àjọyọ̀. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Táíwò Ìbíkúnlé lórúkọ mi. Ẹ káàsán sà. Ẹ káàsán olóòtú. Ẹ bá wa dárúkọ yín fáwọn tó ń gbọ́ wa. Orúkọ mi ni Alhaji Àkànní Ọláwálé Mojide tí ògbóyàn mọ̀ ti Fàdákà Àkànní Ọ̀yọ́. A rí yín bí lénìí, kí ló ń ṣẹlẹ̀ ń bí? Ètò ìṣẹ̀lẹ̀ pọ̀ torí ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni mí tí mo dẹ̀ fẹ́ràn ọba mi ló ṣe ọjọ́ ìbí lónìí ló jẹ́ kí mi náà wà níbí pé ẹni bá ṣe oríire ibi tí wọ́n bá ti ń ṣe kọ́ rí làwọn máa wà níbẹ̀. Kí lẹ lè sọ nípa kábíyèsí tó ń sọjọ́ ìbí lénìí? Èmi ni kọ́kọ́ náà sọ̀rọ̀ gbogbo Ọ̀yọ́ ló sọ̀rọ̀ nígbà tó ti jẹ gbogbo ìlú lójú anybody ọmọ Ọ̀yọ́ à ń gbádùn yìí kò sí parí kò sógun lọ́tún kò sógun lọ́sì gbogbo apátápátá là ń dùnnú kódà gan àti bẹ́ẹ̀ náà pé kó jẹ́ pé wọn lọ́ọ́ ti jọba tipẹ́tipẹ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́mọ pa wọn ní kékeré. Ìmọ̀ràn wo lẹ lè fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ lápapọ̀? Ìmọ̀ràn tó fún gbogbo ọmọ Ọ̀yọ́ lápapọ̀ ni pé ẹ máa wálé wá dálé iṣẹ́ lẹ̀ Ọ̀yọ́ ti yàtọ̀ sí tẹ́lẹ̀. Kábíyèsí wa ń bẹ̀ sí ọba wa Akeem Ọwádé wọ́n ń gba gbogbo èèyàn púpọ̀ àwọn máa tún ìlú Ọ̀yọ́ ṣe kí gbogbo àwọn Ọ̀yọ́ kan lè níṣẹ́ lọ́wọ́ kí gbogbo alẹ́ máa gbégbé ayé rọrùn. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Alhaji Àkànní Mojide Ọláwálé tí gbogbo èèyàn mọ̀ pé sí Àkànní Ọ̀yọ́ Fàdákà. Thank you. Ẹ káàsán mà. Ẹ káàsán sá o. Orúkọ yín mà. Orúkọ mi ni Mrs. Mojísọ́lá Sanni Adémọ́jì. A rí yín lénìí tí ò sí mà. Kò sí o, mo wá fún bọ́dé bàbá wa ní o kábíyèsí. Kí ni tẹ́ ẹ lè sọ ní ṣókí nípa kábíyèsí láti gbà tẹ́ ẹ ti mọ̀ wọ́n? Mo rí wọn gẹ́gẹ́ bí èèyàn tó kóyàn mọ́ra tó gentle tó wà humble èèyàn dáadáa ni wọ́n. Ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí wọn gùn kán ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. Kí lẹ lè sọ kí àyèmọ̀ràn wo lẹ fẹ́ fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ lápapọ̀? Ìmọ̀ràn tí máa fún wọn náà ni pé kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbárùkù ti kábíyèsí ká fìfẹ́ hàn sí wọn gbogbo nǹkan tí ó yẹ ká ṣe sílùú ní ti dáadáa kí gbogbo wa k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ká ṣe k'Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. Orúkọ yín lẹ́ẹ̀kan sí mà. Mrs. Mojísọ́lá Sanni Adémọ́jì. Aláṣẹ àti olùdarí Adémọ́jì Catering Services. Gúdúgúdú ni bàbá ìlú, àwa ni bàbá wọn.